kí ni ń pa àwọn alóore sórí ìtẹ́? Alóore míì yóò máa wo ìsọ̀kalẹ̀ rẹ̀ lọ́ọ̀kan, yóò kú bí ọ̀la kó tó jáde, ìní wọn ò jí tì ní òní jí mọ́. Tó bá ṣẹlẹ̀ tálóore bá kú sórí ìtẹ́ lọ́dọ̀ yín, ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà? Bó lẹ ṣe lè pè é padà? Orúkọ mi ni Sheikh Waliyillah Isa Babatunde Balogun, jagun aṣọ pèdèpèdè. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin alihulama warasatul anbiya'i, ẹ̀yin àrólé ànábì lórí ilẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run nílànà ẹ̀sìn Kristẹni, nítorí wípé ọba tí ó láyé tó lòdì ọ̀run ó farapamọ́, ó farasin. Ọ̀pọ̀lọpọ̀ ibi táyé sì máa ń gbójú sí, ibi tọ́lọ́run wà ayé tètè dábẹ́ ẹ̀ mọ̀. Ìdí ẹ̀rẹ̀ tí mo fi ń kí gbogbo àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tá à ń lo ìmọ́lẹ̀ wípé ṣé mo bá yín dáadáa. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlọ́ rẹ̀ àtàbọ̀ rẹ̀ mi. Ẹ wá rí etí mi kún, èyí ó sì jẹ́ fọ́nrán tí ó la gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run níyè, pàápàá jùlọ àwa tá a láwọn alóore lẹ́gbẹ̀ẹ́ àti àwa tí a máa ń gbìyànjú kí alóore ó gorí ìtẹ́ lọ́dọ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alóore iná gorí ìtẹ́, ẹlòmíì lọ lọ́jọ́ méje, ẹlòmíì lọ lọ́jọ́ mẹ́sàn-án tí ò padà dé mọ́, ọlọ́jọ́ mẹ́rìnlá, ọlọ́jọ́ mọ́kànléní ogún 21 days tálóore yẹn ò padà dé mọ́ tó kú sórí ìtẹ́. Kí ni ń pa àwọn alóore sórí ìtẹ́? Yìí ni àkọ́kọ́ fọ́nrán tí mo sì ń rọ gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run kẹ́ ẹ bá mi share rẹ̀ kẹ́ jí ó rìn dáadáa. Kí ni ń pa àwọn alóore sórí ìtẹ́? Alóore míì yóò máa wo ìsọ̀kalẹ̀ rẹ̀ lọ́ọ̀kan, yóò kú bí ọ̀la kó tó jáde, ìní wọn ò jí tì ní òní jí mọ́. Nínú ìrírí mi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó fààyè gbà, àìmọye irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ lákàtà tèmi náà, ṣùgbọ́n tí Ọlọ́run bá mi jí alóore yẹn padà. Tó bá ṣẹlẹ̀ tálóore bá kú sórí ìtẹ́ lọ́dọ̀ yín, ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà? Bó lẹ ṣe lè pè é padà? Àti wípé bó lẹ ṣe lè dákun ìṣẹ̀lẹ̀ yìí tí òfin ní ṣẹlẹ̀, tálóore òfin ní máa torí ìrìn àjò ẹ̀mí máa kọjá sọ́run alákejì. Wọ́n la àwọn ìlànà kan kalẹ̀ ní ìsìn fún gbogbo ẹni tí bá ń gbọ́ mi kẹ́ ẹ máa dì í mọ́wọ́. Ẹ gbìyànjú ẹ bá mi fi ṣọwọ́ sáwọn ìránṣẹ́ Ọlọ́run míì kájọ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run àní ṣubú ara, àní ṣubú ẹ̀mí. Gbogbo ìgbàkúùgbà tá a bá rìnrìn àjò ẹ̀mí, ọfà ara kò ní bà wá. Àwọn ẹ̀mí á dí ìmọ́lẹ̀ lọ́wọ́ tí kì í jẹ́ kí ìránṣẹ́ ó ríṣẹ́ jẹ́. Àwọn ẹ̀mí tí ń jẹ́ kí alóore ó pọ̀ jẹ̀ lórí ìrìn àjò, wọn ò ní ríṣẹ́ ṣe lórí wa o, àtàwọn alóore wa. Ọ̀la láháúlà wọlá kúwọ́tà ìlà bìlà ìlà lulẹ̀ azim. Àkọ́kọ́ ná, ẹni tí ó gba alóore sórí ìtẹ́, ó gbọ́dọ̀ ní ìrírí tó. Ìrírí bó lèyàn ṣe ń ṣètọ́jú alóore tí alóore ò fi ní rùn pa sórí ìtẹ́. Báwo lèyàn ṣe ń fẹ̀mí dọ́gba pẹ̀lú alóore tó wà lórí ìtẹ́, tó jẹ́ pé ohun tí alóore òun bá ń kojú lọ́wọ́lọ́wọ́ nínú agbede méjì ayé àti ọ̀run, èèyàn máa mọ̀, yóò sì máa mọ̀ gbésẹ̀ tí ó máa gbé lójú ẹsẹ̀. Ìmọ̀ kíkún ó nílò rẹ̀ tó kéèyàn tó sọ pé alóore wà lórí ìtẹ́ kéèyàn tó fọkàn balẹ̀. Nítorí pé bálóore bá lọ sórí ìtẹ́, bí ó bá tí ì dé, ẹni tí ó jẹ́ aṣọ́nà rẹ̀ ò tí ì fọkàn balẹ̀ o. Nítorí pé ọwọ́ Ọlọ́run ni ẹ̀mí gbogbo wa wà. Àwọn tí máa ń wá han alóore léèmọ̀ rèé, àìní ìrónilágbára tó ní máa han alóore léèmọ̀. Gbogbo àwọn èèyàn ló lè wù láti máa lọ sórí ìtẹ́ láti máa bá kọ́kọ́ náṣẹ́ nìyẹn ní ìmísí lára. Ẹlòmíì ń bẹ tó jẹ́ wípé kò ní ìmísí yẹn lára,
bí jásíbù bá ń gbé àwọn èèyàn tí wọ́n ń fèdè fọ̀ òun náà máa ṣe bẹ́ẹ̀, kò sì ní nǹkan kan lára. A gbọ́dọ̀ ṣèwádìí alóore tó fẹ́ worí ìtẹ́, ṣé alóore ojúlówó ni àbí alóore bàrúùfù. Ìkejì ibẹ̀ ni wípé ìrónilágbára ó gbọ́dọ̀ wà fúnrú alóore bẹ́ẹ̀. Kó tó di pé alóore ó fò fẹ̀rẹ̀ bọ́ sórí ìtẹ́, ó ti gbọ́dọ̀ máa gba àwẹ̀. Àwẹ̀ ti gbọ́dọ̀ mọ́ lára. Àwẹ̀ inú ẹ̀ ni kó gbà láti gbà kan sí gbà kan kó tó jẹun. Inú ẹ̀ ni àwẹ̀ bíríbírí wà, bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé inú ẹ̀sìn Islam kò sí àkọọ́lẹ̀ fún àwẹ̀ bíríbírí. Ṣùgbọ́n ẹni bá fẹ́ rìnrìn àjò ẹ̀mí ó gbọ́dọ̀ mọ bọ́n ṣe ń gba àwẹ̀ bíríbírí. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sírù ni, gbogbo ẹ̀kọ́ láṣẹ bá nínú àkọọ́lẹ̀. Àwẹ̀ ṣe pàtàkì. Bí ìránṣẹ́ Ọlọ́run tàbí alóore ò bá lè gba àwẹ̀, irú ẹni bẹ́ẹ̀ tó bá lọ sórí ìtẹ́ tó bá pàdé ogun tó ju ogun lọ, tó ju ìrónilágbára rẹ̀ lọ, ó ṣeé ṣe kí wọ́n hàn án lé mọ̀ kó tó padà dé, ó sì ṣeé ṣe kó má dé mọ́. Èyí jẹ́ àwọn nǹkan àkọ́kọ́ tí máa hàn alóore léèmọ̀ lórí ìtẹ́. Ìrónilágbára gbọ́dọ̀ ti wà. Alóore tí ò bá ní ìrónilágbára, ẹ má jẹ́ ó gorí ìtẹ́ lọ́dọ̀ yín o. Ìkejì ibẹ̀, nípele làkàsọ̀. Alóore tí ò tí ì lọ ìrìn àjò ọlọ́jọ́ mẹ́ta tó lóun fẹ́ lọ lọ́jọ́ méje, èyí tí ì lọ lọ́jọ́ méje tó lóun fẹ́ lọ lọ́jọ́ mẹ́rìnlá, èyí tí ì lọ lọ́jọ́ mẹ́rìnlá tó lóun fẹ́ lọ lọ́jọ́ mọ́kànlélógún. Ìrónilágbára gbọ́dọ̀ wà fún irú alóore bẹ́ẹ̀. Àkàsọ̀ sì ni yóò máa gùn, èèyàn kì í bẹ́ lójú ọ̀nà iṣẹ́ ìmọ́lẹ̀. Mo rò pé ẹ̀ ń bá mi dé. Lẹ́yìn náà, ó wá ní í ṣe pẹ̀lú bí alóore bá ti ń lọ sí orí ìtẹ́, a lè máa wò ó ńlẹ̀ kó sùn kalẹ̀, ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ò sí níbi tó wà yẹn mọ́. Àwọn màláíkà ó ti gbára rẹ̀ ṣiṣẹ́, yóò sì máa káàkiri láti máa ṣètúsílẹ̀ káàkiri fálóore tí ó bá wà lórí ìtẹ́ tí wọ́n bá fẹ́ fi ṣẹ́ rán. Ṣùgbọ́n àwọn àgbààgbà ó máa kàn sí i. Ẹran tó fẹ́ lọ tú, ṣé wọ́n ló so? Alóore tí ó bá ní ìgbàgbára tí màláíkà rẹ̀ ó bá gùn ẹ̀ tó kò gbọ́dọ̀ máa tẹ́rí sí àwọn iṣẹ́ ìtúsílẹ̀ èyí tí ó lágbára jù. Kó tó di pé alóore ó máa sọ àṣírí níbi tí àwọn àgbààgbà ti di ẹran tó wọ́n sọ pé òun máa tú, tàbí yóò sọ àṣírí bí wọ́n ṣe tú, kí alóore yẹn má bàa torí ìtẹ́ pọ̀ jẹ. Ó gbọ́dọ̀ ní ìrónilágbára. Àṣẹ Ọlọ́run ọba Allah, Elédùmarè tó dá gbogbo ayé tó sì dá lèdè ọ̀run, ó gbọ́dọ̀ wà lára rẹ̀. Àwọn màláíkà Ọlọ́run wọ́n gbọ́dọ̀ wà nínú àgọ́ ara rẹ̀, wọ́n gbọ́dọ̀ máa bá a ṣiṣẹ́. Ara aṣẹ́ tí àwẹ̀ ń ṣe nítorí pé àwọn màláíkà tí wọ́n ń bá àwọn ìránṣẹ́ ṣiṣẹ́, wọ́n ń sọ̀kalẹ̀. Màláíkà wà lóòótọ́. Ọlọ́run sì sọ wípé ẹni tí ó bá ti nígbàgbọ́ pé màláíkà ń bẹ kì í ṣe onígbàgbọ́. Ó wà nínú òpó ìlànà ìgbàgbọ́ ìjẹni Ọlọ́run. Lẹ́yìn náà, tí ọ̀rọ̀ bá wá rí báyìí, àwọn àgbààgbà ó máa gbé alóore yẹn wò. Alóore tí ó bá lọ gbéṣẹ́ tó ju iṣẹ́ tó yẹ kó gbé lọ, tó fẹ́ ṣètúsílẹ̀ tó jagbára rẹ̀ lọ, ó lè fẹ̀mí ẹ̀ di irú alóore bẹ́ẹ̀ lè kú sórí ìtẹ́. Ìkẹta abẹ ni wípé alóore míì máa ń ṣiṣẹ́ tó májẹ̀mú òun gangan ní lọ́wọ́, tó jẹ́ ó lè jẹ́ lára àwọn èmìrì ọ̀dájú tó ti ní ọjọ́ tí ó padà tí ó kàn fi orí ìtẹ́ kẹ́wọ́, a máa wá bẹ́ẹ̀. Ìkẹrin ibẹ̀ ni wípé ẹni tí ó jẹ́ aṣọ́nà fún alóore, irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ gba iṣẹ́ tó lágbára jù, iṣẹ́ tó lágbára débi pé apá rẹ̀ ò ní ká tàbí kò ní lè ṣe sàárà rẹ̀. Àwọn iṣẹ́ tó jẹ́ wípé ńgbà tí wọn ò bá rí aṣọ́nà mú lórí iṣẹ́ tí ń ṣe lọ́wọ́ nígbà tá alóore wà lórí ìtẹ́ iṣẹ́ ìtúsílẹ̀, wọ́n lè lọ fàbọ̀ fà alóore kan fi ẹ̀mí alóore kin. Wọ́n ṣàlàyé àwọn ìrírí nínú apá kejì, ìrírí tí mo ti rí nínú ìrìn àjò ìmọ́lẹ̀ orí ìtẹ́. Mò ń lọ wá, mò ń bọ̀ wá. Ẹ bá mi share rẹ̀ kí n tó máa lọ. Gbogbo ìwọ tó lọ́kọ ọ̀run, tó oníṣòro kan àbí ṣòro míì,
ìrìn àjò ọkọ̀ ọ̀run Ọlọ́run fi rán mi. Ó sì jẹ́ nǹkan tó jẹ́ wípé kì í sábà wọ́pọ̀ kí ìtúsílẹ̀ rẹ̀ wáyé, ṣùgbọ́n Ọlọ́run ń lò mí. 09077057719 09077057719 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi WhatsApp mi fún gbogbo àwọn ìtúsílẹ̀ tẹ́ ẹ bá fẹ́ lórí. Kódà ẹni tí wọ́n ti kọ̀ lọ́spítù tí wọ́n ní ẹ lọ fẹsẹ̀ létọ̀, tọ́lọ́run bá fún ọ láǹfààní láti kàn sí mi pẹ̀lú àṣẹ Ọlọ́run, ìtúsílẹ̀ ọwọ́ à ń bẹ̀. Orí bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ọ̀là láháúlá wọ̀lá kùwátá ìlà bìlà ìlàlúlẹ̀ azim. Ẹ já pàdé nínú apá kejì.